ẹ̀yin lólùfẹ́ mi ṣé ẹ gbọ́ ohun tí Portable tún ṣe ṣé ẹ gbọ́ ohun tí Portable tún ṣe ọ̀rọ̀ ọmọ Portable yìí kò wá tiẹ̀ yé èmi mọ́ personally ọ̀rọ̀ Portable ò yé èmi mọ́ o wàláì tàláì small bill láì làsíláwà ọ̀rọ̀ Portable kò yé èmi mọ́ kódà tó bá tiẹ̀ ń ṣèyàn tó bá ń ṣèyàn ṣe bí ìwọ̀n ló máa mọ̀ ìwọ̀n ló máa mọ̀ kí Portable tún wò ṣùṣùṣùṣùṣùṣùṣù kó tún máa sọ ọ̀rọ̀ kò bá kùngbè fún bàbá ẹ̀ kí Portable máa wọn ẹni lólùfẹ́ mi èmi ò mọ ẹni tí Portable wàá ṣẹ̀ báyìí o èmi ò mọ ẹni tí Portable ṣẹ̀ ọlọ́run tí mo bá sọ wípé mo mọ ẹni tí Portable ṣẹ̀ irọ́ ni mo pa ó dàbẹ̀ ni pé àwọn tó ń dáwọ́ jọ fìyà jẹ Portable wọ́n pọ̀ àwọn tó ń dáwọ́ jọ fìyà jẹ Portable wọ́n pọ̀ torí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka gbogbo àwọn tí Portable ti bá jà àwọn èèyàn gidi àwọn èèyàn ńláńlá nígbà tó ti ẹ̀ dárúkọ màmá wa Esabod mo ní Portable màmá yìí má ti ṣubú ẹ̀ dànù ojú ẹgbẹ́ grandson ẹ̀ lọ wọ́n ló sọ̀rọ̀ sí ìyá yìí náà ó bú Davido ó bú Zlatan ó bú gbogbo àwọn olórin tó fà dìde gbogbo wọn ló ti bú ó ṣe yẹ títí ó tún bú wọn nìbàdàn látara dami ó ní wọn ò ní POP nìbàdàn now ó tún ti ní fàǹfà pẹ̀lú ìjọba báyìí tá a ti ẹ̀rọ wípé ẹnu ẹ máa ti ẹ̀rọ ẹ̀ tá a ti ẹ̀ ti wá rò wípé Portable ti sáré gbẹjẹ mọ́wọ́ ìjọ wo ni mo sì wẹ́ lórí social media tó ń sunkún tó ń bẹ̀bẹ̀ tó ń sunkún tó ń bẹ̀bẹ̀ tó ń sọ pé o ti mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ tọmọdé bá ti mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ kò yẹ kó pẹ́ mọ́ lórí ìkúnlẹ̀ tó ń in fact ẹkún yẹn bí ẹkún arò bí ohun arò òun ló fi ń sun ẹkún yẹn tó fi ń kọrin yẹn tọmọ bá ti mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ táwọn kan tiẹ̀ tún sọ pé kíjọba dáríjì ẹ̀ èmi gan náà tún wà ní ẹni tó sọ pé kíjọba wò ṣe fún ẹ o pé ọmọdé ò lè mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ o torí pé kí ni ìkọ́nà àwọn ẹbí ẹ jáde bóyá òun lẹ̀gbọ́n ìyá àbóhun làǹtí ẹ àbóhun làkọ́bí lẹ́yìn tán ní ẹni báyìí ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀ tó tẹ̀ pé abalajọ but n tèmi rí yìí kódà àwọn tó wà nídìí ọ̀rọ̀ Portable wọ́n ju bá a ṣe ń wò lọ àwọn tó wà nídìí ọ̀rọ̀ Portable wọ́n ju bá a ṣe ń wò lọ ìgbà tèmi dẹ̀ ti rí pé ìkọsẹ̀ láti bá Portable ìgbà tí mo ti rí pé ìkọsẹ̀ láti bá Portable òun nígbà tó gbá pásítọ̀ létí ṣé mo kí wọ́n máa ń sọ pé Ọlọ́run ló ní ìdájọ́ àwọn pásítọ̀ lọ́wọ́ no matter nǹkan kí nǹkan tó wù kán pásítọ̀ lè ṣe ẹ fi ìdájọ́ wọn sọ́wọ́ Ọlọ́run Portable ṣe ìdájọ́ ọwọ́ ara ẹ̀ fún pásítọ̀ ó ṣe ìdájọ́ ọwọ́ ara ẹ̀ fún pásítọ̀ ìgbà yẹn ni mo ti rí pé Portable ti kọsẹ̀ kó má jẹ́ wípé pásítọ̀ yìí ti sọ òdì sí ilé ayé ẹ̀ mo rò pé màmá wa Esabod abiyamọ ni wọ́n lè ṣe bẹ́ẹ̀ àwọn Davido nǹkan Zlatan bọ́nà gbogbo àwọn yẹn wọ́n lè mo dáùtù àwọn yẹn tí pásítọ̀ yẹn lára ń fún mi sí kó má jẹ́ wípé yẹ̀yẹ́ tó fi pásítọ̀ yẹn ṣe pásítọ̀ yẹn ó sọ̀rọ̀ òdì ẹ mọ̀ pé gbẹ̀mí wa tẹ́ pé èèyàn máa sọ̀rọ̀ òdì tó ń fún ara ẹ̀gùn onímọ̀ ṣé àwọn kò máa sọ fún pé gbogbo orí kọ́ ló ṣe ń yàn jẹ ẹ wo gbà tí ọba Ifọ̀ tó ti ń yan àwọn èèyàn jẹ tó ti ń foríṣiríṣi àwọn èèyàn tó ti ń dábí ẹdun tó ń rọ̀ bí òwe ẹ wo bàbá 73 years Ọlọ́run ní àsìkò tó orí bàbá yẹn ò sórí èèyàn jẹ ẹ wo wà látọ̀bá yẹn kó sínsìn tí mo dẹ̀ mọ̀ pé kò ní bọ́ ń bẹ̀ ó lè jẹ́rú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí pásítọ̀ yẹn náà tí pásítọ̀ yẹn kọ̀ pé irọ́ ok mo fẹ́ lẹ̀ fọlọ́run tọ́lọ́run bá dẹ̀ dé sínú ayé èèyàn tó ń fìyà jẹyàn kò síbi tó fẹ́ sá lọ o téṣù bá ń fìyà jẹyàn lèèyàn lè sá lọ bá Ọlọ́run bọ̀ tọ́lọ́run fún ara ẹ̀ bá sọ wípé àsìkò ìjìyà ẹ̀ tó kò síbi tó fẹ́ sá lọ o Portable tún wá wò sùn ibi tí mi ò tiẹ̀ lérò ọkàn sí pó lè gbèjà lọ ó tún wá lọ gbé ìjà kojú bàbá ẹ̀ ẹ̀yin lólùfẹ́ mi ṣe rí i pé ọ̀rọ̀ ọmọ Portable yìí ó ti kódà ó ti kọjá àfẹnusọ
kò sí ọ̀rọ̀ kò bá kùngbè tí kò sọ fún bàbá ẹ̀ tán ó lóun kówó fún bàbá òun kí bàbá òun kọ́lé bàbá òun ò kọ́lé wọn àwọn ọlọ́pàá ń fa wàhálà bàbá òun ò dá sí àwọn ọlọ́pàá ń ṣe and then bàbá náà àsìkò yín náà ló tó yẹn ṣé báwọn àgbà náà ni wọ́n pòwe wọ́n ní tọ́ ọmọ ẹ ẹ̀yà àgbà náà lè pa lówe tọ́ ọmọ ẹ bá mi parí òwe yẹn tọ́ ọmọ ẹ kó lè fún ẹ nísinmi ṣé owó tí Portable ń kó fún yín mọ́tò tó rà fún yín ni kò jẹ́ kẹ́ ẹ lè bá Portable sòótọ́ ẹ̀yin lẹ bí Portable ẹ má jẹ́ kí n gbọ́ pé bóyá bàbá yẹn bá sọ̀rọ̀ no ọmọ tó bí ni ó dẹ̀ ti rí pé ológun ọmọ ni kódà ibi tẹ́sẹ̀ bá lè gùndé ó yẹ kó gùndé bẹ́ẹ̀ ni ìgbà tọmọ yẹn ti ń ṣìṣe ló yẹ kí bàbá yìí ti jáde sọ̀rọ̀ ọmọdé yìí but bàbá yìí ò jáde bẹ́ẹ̀ mi ṣe wò bí mo ṣe wò ẹni olùfẹ́ mi ò mọ èrò kan tí yín o ẹ jọ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kí fídíò yìí go viral kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín gan mo dúpẹ́ lọ́wọ́ yín gan mo dúpẹ́ lọ́wọ́ yín gan. ṣé rí nínú ọ̀rọ̀ Portable yìí bàbá yìí ni mo wá rí bá wí ṣé wọn pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní ta ló bá lọ àbọ̀ máa bọ̀ ta ló bá lọ àbọ̀ máa bọ̀ ó dá mi lójú pé tí ìyá Portable bá wà láyé tóun náà ò gbégbèsè tó yẹ kó gbé bí Portable ṣe máa yẹ̀yẹ́ náà lélẹ́yìí ẹ wá wo bí Portable ṣe ń yẹ̀yẹ́ bàbá ẹ̀ ṣé ẹ ti rí pé àwọn tó sọ pé ta ló bá lọ àbọ̀ àbọ̀ gbogbo àwọn tó ti yẹ̀yẹ́ síta yẹn àwọn iná wa dá padà fún in double fold àwọn yẹn ló wá dá padà fún in double fold kí ni bàbá yìí ń ṣe nígbà tí Portable tó ń hu àwọn ọ̀wà yìí ìgbésẹ̀ wo ni bàbá yìí gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò tiẹ̀ mọ̀ pé ó ní bàbá mọ́ èmi rò pé àtìyá àti bàbá ni kò ní ni that is why tí kò ṣe rí ẹni ràn lọ́wọ́ recently ni mo ṣe gbọ́ pé ìyá nìkan ni kò ní pé ó ní bàbá kí ni bàbá yìí ṣe nínú ìgbésẹ̀ ayé ẹ̀ àwọn tó tiẹ̀ tún mọ bàbá yìí náà wọ́n ní kò sí yàtọ̀ ní òun àti Portable wọ́n ní tiẹ̀ gan tún fẹ́ worst ju Portable lọ now kí la wá ń sọ what are we saying what are we saying bàbá ṣe ti rí wọ́n ní ta ló bá lọ àbọ̀ àbọ̀ tọ́ ọmọ ẹ kó lè fún ẹ nísinmi ọ̀rọ̀ àwọn àgbà ni o ọ̀rọ̀ àwọn àgbà ni wọ́n ní tọ́ ọmọ ẹ kó lè fún ẹ nísinmi ẹ ò bí Portable ṣe ń yẹ̀yẹ́ yín okay now n tó fi lè mú Portable tó tún fi lè yẹ̀yẹ́ bàbá ẹ̀ sìn ta ni Portable tún wá tún lè yẹ̀yẹ́ mọ́ ta ni Portable tún lè yẹ̀yẹ́ mọ́ kódà táyé bá gba Portable tó bá rí gọ́fúnà tó o dúró báyìí ṣe iṣẹ́ yẹn á mú un kò ní mọ̀gbà tó máa yẹ̀yẹ́ gọ́fúnà tó bá rí president tó dúró báyìí ṣe iṣẹ́ yẹn á tún mú un kò ní mọ̀gbà tó máa yẹ̀yẹ́ president ẹni tó ti lè yẹ̀yẹ́ bàbá ẹ̀ sìn ẹ̀rọ ìfẹ́ mi ẹ gbà pé kò sẹ́ni tí kò lè yẹ̀yẹ́ mọ́ ẹ gbà pé kò sẹ́ni tí kò lè yẹ̀yẹ́ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ń bínú sí Portable tẹ́ bá ń ṣépè fún ẹ jọ ẹ filẹ̀ ẹ fi yá Ọlọ́run wàhálà tó bá Portable yìí sìn ó ti ju ọjọ́ orí ẹ̀ lọ ó ti ju ọjọ́ orí ẹ̀ lọ gan gbogbo ẹ̀yin tí ẹ bá ń bínú sí Portable gbogbo ẹ̀yin tí Portable bá ṣẹ̀ ẹ fi yá Ọlọ́run ibi tó bá dé yìí gan òun ló ń jóun ibi tó bá dé yìí èèyàn kì í ṣẹ̀sìn gèlè yìí náà lọ tọ́mọ bá ti lè jáde sí gbangba tó ti ń fi òbí ẹ̀ wọ́lẹ̀ kí ló tún wá kù kí ló ṣé gbogbo ẹ̀yin tó ti fi wọ́lẹ̀ ń ta yẹn sìn ṣé kò yẹ kọ́rọ̀ ẹ̀dùn yìí mọ́ báyìí sìn kò yẹ kọ́rọ̀ ẹ̀dùn yìí mọ́ Ọlọ́run tó yẹ pé bí èmi ni o ọ̀rẹ́ ò lè dùn mí mọ́ wọn ò pé tó o ti lè fi bàbá ẹ̀ náà wọ́lẹ̀ kí ló tún kù torí ọlọ́kọ̀ tó wọ̀ ẹ̀ wá sáyé nìyẹn tó o ti lè fi wọ́lẹ̀ kò sí nǹkan mọ́ Ọlọ́run ẹni olùfẹ́ mi tó bá yẹ pé bí irú èmi náà tí Portable ṣẹ́ o wàláì máa kàn fílẹ̀ fọ̀fọ̀ lọ́run ni pé ó tán torí ibi tó bá dé yìí òun náà ló ń jóun yá ẹni olùfẹ́ mi nǹkan tí mo ní kí n sáré wá fún yín nìyẹn bí mo ṣe gbọ́ information yẹn mo ní jẹ́ kí n tètè lọ fún àwọn olólùfẹ́ mi kó tó lè mọ ibi tí ọ̀rọ̀ Portable tó gbé dé dúró ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV gbogbo yín tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ní òní tọwọ́ yín tí n bá tún gbọ́ ẹnu information lórí ọ̀rọ̀ Portable or lórí ọ̀rọ̀ justice from bad or lórí ọ̀rọ̀ ọba ifọ̀ or any good information tó bá rí pé ó máa wúlò fẹ̀yìn lólùfẹ́ mi ò ní hesitate láti mú wá fún yín ire o.